من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, orúkọ mi ni Alhaji Shakrullah Adébárí Ọ̀kanlọ́mọ kòwé tó ìní on the June 12 but a ti ń lọ sí June 13 báyìí torí a ti wà lọ́wọ́ òru báyìí. Àmọ́ ọ̀rọ̀ tí òpònú ọmọ Saheed Shittu yìí sọ tí gbogbo wa mọ̀ sí àṣekíyù zamani, èyí tó sọ ní àná on June 12 torí a ti ń gbẹ́nulé June 13 lọ́dọ̀ wa náà báyìí, nípa bàbá wa aṣíwájú Bola Hameed Tinubu tó ń wí wòrò nípa wọn. Gbà tó ń rojọ́ yẹn lọ́wọ́, èmi bísí díẹ̀ torí mo travel lọ sí New York. But mo wá ń bọ̀ láti New York, mo wá ń àwọn èèyàn send ẹ̀ sí mi tó ń wí wòrò but mo bísí díẹ̀. Ẹ̀yin náà ẹ rí pé ẹ rí fọ́tò ẹ rí fídíò mi ń sìn pé New York mo ti ń bọ̀. Ṣẹ́yìn náà ti rí pé èmi bísí gbogbo àsìkò yẹn, kò yẹ kí n ráyè, ló yẹ kí n dárí post pé mo rí wòrò ẹ̀ but mo reserve comment mi tí n bá dé màá wá dẹ̀rùn. Ẹ̀yin náà wò yẹ rí pé èmi ń bọ̀ láti New York ńgbà yẹn. Àmẹ́ náà ń pè bí o. New York lélẹ́yìí o, on my way going back regular. Sorry, but mo wá ti délé tí mo ti ṣanra tí mo ti relax, mo wá farabalẹ̀ wá wo fídíò yẹn láti bẹ̀rẹ̀, mo wò dé parí because tí bá fẹ́ fèsì fídíò ẹ̀ máa fẹ́ farabalẹ̀ wò dáadáa pé kí ni mo kì fún ẹ lórí ọ̀rọ̀ tó ń sọ. Ìjà mọ̀ pé inú ẹ̀dá tó gbọ́yé jù láyé ni mo wà. Mo wá rí wípé gbogbo bó ṣe lo bí 3 hours àbí 2 hours tó lò àbí 2 hours something tó lò lórí gbogbo ọ̀rọ̀ wòrò ọ̀dán tó lóun sọ nípa bàbá Bọ́lá Tinubu yìí. Mo wá rí pé mẹ́sẹ̀gì 3 péré ló torí ẹ̀ ṣe fídíò yẹn. Ó kàn manipulate àbí ká ní parabolate. Òyìnbó tèmi lè má correct o, wàhálà ti ẹnìyẹn. Mo rí pé ó kàn manipulate bí kí èèyàn máa fọpọlọ àwọn èèyàn ṣeré, or kí èèyàn máa parabolate, kí èèyàn kàn máa pòyì lójú kan lórí ọ̀rọ̀ kan, lórí ọkàn ń ṣàmú àtàmọ́ ọkàn ṣàmú. But mẹ́sẹ̀gì tó torí ẹ̀ ṣe prógámù yìí gangan, mẹ́sẹ̀gì 3 ni. Mo dẹ̀ máa unlock brain àwọn èèyàn ń sìn lórí mẹ́sẹ̀gì 3 tó torí ẹ̀ ṣe prógámù yìí, tó fi ń pariwo pé ìfẹ́ tó òun ní sí orílẹ̀-èdè Nàìjíríà, ìfẹ́ tí òun ní sí Nàìjíríà, ó ní ìmọ̀ràn pàtàkì fún bàbá wa Bọ́lá Hameed Tinubu. N tó torí ẹ̀ ṣe mẹ́sẹ̀gì yìí gangan, tó torí ẹ̀ sọ gbò yìí, nítorí nǹkan 3 ni. Mo dẹ̀ máa proof ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí pé kò sẹ́ẹ̀rì, kò sọ̀rọ̀. Nǹkan àkọ́kọ́ tó torí ẹ̀ ṣe ni wípé ó jẹ́ kí àwọn ayé, àwa onílàákàyè, àwọn tó nílàákàyè nínú ayé tó jẹ́ ká mọ̀ wípé àníṣe Saheed Shittu tá mọ̀ tí ṣèkíyù zamani kò mọ Ọlọ́run, kò ní istikama. Mo dẹ̀ máa prove ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì inú mẹ́sẹ̀gì yìí tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀, ó ti rí wípé gbogbo bóun ṣe ń campaign against bàbá Bọ́lá Hameed Tinubu, tó tó pé Sàràkí lòun fẹ́ kó wọlé, èèyàn kan lòun fẹ́ kó wọlé, kinní kan lòun fẹ́ kó wọlé. Ó ti rí wípé bàbá Bọ́lá Hameed Tinubu, Ọlọ́run ti ń mú wọn lọ sórí àga yẹn, tọ́lọ́run dẹ̀ bàbá wa mú wọn débẹ̀. Ó wá fẹ́ padà, ó fẹ́ darapọ̀ mọ́ wa
láti máa campaign fún bàbá Bola Hameed Tinubu ó fẹ́ padà ní o. Ìyẹn ni mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ máa proof òun náà mo kọ́kọ́ ń lélẹ̀ ní o. Ẹlẹ́ẹ̀kẹta tó wá bí tọ́pìkì tí mi náà wá ṣe yìí ẹ pé tọ́pìkì mi ní pé ìfẹ́ tèmi náà ní sí Nàìjíríà ìmọ̀ràn pàtàkì fún Chief Sunday Igboho. Nínú mẹ́sẹ̀jì yìí nǹkan tó wá ṣe yìí ẹlẹ́ẹ̀kẹta tó torí ẹ̀ ṣe gangan ni wípé ó fẹ́ gbé olóyè Sunday Igboho ó fẹ́ gbé súnmọ́ bàbá wa Bola Ahmed Tinubu kò wá mọ̀nà tó lè gbé gbà kàkà kó tún wá ṣe àṣeyọrí ó tún bá ṣùṣàgà. Ìyẹn lèmi wá bí tọ́pìkì pé èmi máa wá gba olóyè Sunday Igboho ní ìmọ̀ràn. Ìyẹn ni tọ́pìkì gangan àmọ́ ẹ kọ́kọ́ gbọ́ ohun tó wá fẹ́ sọ. Ẹ kọ́kọ́ gbọ́ ìyẹn ní àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kò ní Ọlọ́run. Tó bá ní Ọlọ́run ni ọ̀rọ̀ tó sọ yìí kò ní sọ. Tí ẹ bá gbàgbé ọjọ́ tó challenge pé òun fẹ́ dárúkọ ọ̀gá mi kò tó bẹ́ẹ̀ kíní kan tí mo ní tó bá bí ẹ dárúkọ ọ̀gá mi. Mo sọ̀rọ̀ kan nínú fídíò yẹn mo ní Ọlọ́run ti mú yín ìjọba ti bọ́ sí wa lọ́wọ́. Bàbá Bola Ahmed Tinubu àwọn ni next president. Ọ̀rọ̀ yẹn tí mo sọ ọ̀rọ̀ yẹn ti kó ìrònú bá ọ̀rọ̀ yẹn ti jẹ́ kó fọ́ ọ̀rọ̀ yẹn ti da ayé ẹ̀rú. Tó bá jẹ́ ní tó ní Ọlọ́run kò ní jẹ́ kí ọ̀rọ̀ yẹn gbé òun dé level tó padà wá sọ ọ̀rọ̀ yìí jáde. Ẹ máa gbọ́ máa play voice ẹ pé tí ń ranjú ẹ bó ṣe lanúlẹ̀ yẹn o tẹ bó ṣe lanúlẹ̀ tó gbọ́wọ́ sókè yẹn o máa play ẹ máa gbọ́ o. Òun ni wípé ọ̀rọ̀ yẹn ti dẹ́rù bá pé òótọ́ máa ní Tinubu máa ti ń lọ po pírẹ́sídẹ́ǹtì Tinubu dẹ̀ sún mọ́ àwọn pípù yìí ju òun lọ àbí àwọn pípù yìí sún mọ́ Tinubu ju òun lọ. Tí Tinubu bá dé ipò yẹn àwọn pípù yìí máa lo chance Tinubu lóòótọ́ o. Ó ti wá gbàgbé pé Ọlọ́run ni ọba tó máa ń ṣe ohun gbogbo. Tàdẹ̀mọ̀pọ̀ Ọlọ́run ló máa ń bá bàbá Bola Ahmed Tinubu débẹ̀. Àmọ́ kọ́rọ̀ mi yẹn lè yé yín dáadáa ẹ jẹ́ n kọ́kọ́ tú èrè lẹ̀ kẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ. Mọ̀jìnún Shekiyu Tafadol bisimilayi. Èmi ò sọpọ́tì pé ẹni débẹ̀ tí mo ṣépè pé ẹni débẹ̀ confam ni o confam láṣẹ Ọlọ́run tó bá parí ájì tó bá yẹ parí ájì màá tún wá lọ múra màá tún lọ bẹ Ọlọ́run fún yín bẹ̀ torí mo bẹ Ọlọ́run lé yín lórí ń bẹ̀ pé Ọlọ́run máa gba gbogbo àdúrà tẹ́ wá ṣe pé ẹ bá. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ó ń jẹ́ kó yé wa wípé inú tóun ti bẹ lọ́hùn tẹ́lẹ̀ ìgbà tóun gan lọ súnmúra tí bàbá wa lọ súnmúra òun bẹ lọ́hùn pé gbogbo àdúrà tí bàbá wa Bola Ahmed Tinubu lọ ṣe ní ó múra kọ́ lọ́hùn má gbà. Ohun tó fẹ́ kó yé wa nìyẹn o. Kí wá ló fa sábàbí tó fi ṣe ẹ máa wá gbọ́ o kẹ́ lè mọ̀ pé bọ̀bọ́ yìí ó kú ní làákàyè gan. Ó kọ tọ́pìkì pé ìfẹ́ tí mo ní sí Nàìjíríà ìmọ̀ràn pàtàkì fún bàbá Bola Ahmed Tinubu. Tó bá pọ̀ nífẹ̀ẹ́ Nàìjíríà lóòótọ́ lódodo dẹ̀bẹ́ kí Nàìjíríà dá nítorí self interest ti ẹnìkan nítorí self interest nítorí orí burúkú tó ń ṣe yìí tó dẹ̀ wá ń rò lẹ́mìí tiẹ̀ òun dá imagine òun dá rò pé tí bàbá Bola Ahmed Tinubu bá débẹ̀ nítorí pé àwa kan sún mọ́ bàbá wa Bola Ahmed Tinubu bóyá àwa lè lo bàbá wa against irú ẹ dájúdájú ìwà ẹ ló ń fu ẹ lára. Ẹ wá gbọ́ ohun tó sọ o nítorí self interest ti ẹnìkan ló ṣe sọ pé òun lọ sọ fún Ọlọ́run pé bàbá Bola Ahmed Tinubu bó ti já pé gbogbo ohun tó ń sọ yìí kò ní ìtumọ̀ sí wa o torí pé gbogbo ẹni tóun bá ti ṣépè fún láyé lọ́lọ́run máa ń gbàdúrà rẹ̀ gbogbo ẹni tó bá ń ṣe àdúrà fún làdánwò máa ń dé bá
àwa gan ò bẹ́ lọ́hùn kó bá wa ṣàdúrà fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó dà mọ̀ pé tó bá fi lè ṣàdúrà fún wọn nǹkan fẹ́ yíwọ́ nìyẹn but bá wa continue èpè ẹ fún wọn tó dà mọ̀ pé èpè ẹ yẹn ló máa di àdúrà fún wọn ó wá náà ń sọ bẹ́ẹ̀ ni ó múra ẹ wá gbọ́ lọ bisimilayi tafadol mọ̀júnọ́ọ̀nù. wọ́n ní primary bẹ́ẹ̀ fẹ́ déwájú yẹn ẹ bá win ní primary torí pé primary tẹ̀ ń win nìyẹn bàbá Bọ́lá Tinubu gbogbo àwọn tó sọpọ́tì ète tó wà ń bẹ̀ máa já yín sí i gbogbo torí pé wọ́n ti rí i pé tẹ́ ẹ̀ bá win ní primary wọ́n ti rí àwọn Haúsá gan rí i pé tẹ́ ẹ̀ bá win ní primary tẹ́ ẹ̀ bá ti win ní primary wàhálà máa ṣẹlẹ̀ 2023 yẹn kò ní pé àwọn wọn máa nábò sí láwọn ṣe torí ẹ̀ wọ́n ṣe tì í kẹ́ win ní primary pé tẹ́ bá ti wá win ní primary o ẹ gbé agbára yín kẹ́ lọ gbé báyìí tó bá jẹ́ opponent yín kẹ́ jọ fà á wọ́n dẹ̀ máa tákù yín ẹ̀ ní win confam ní plan ètè ìbẹ̀lẹ̀ gbọ́ yẹn tó sùọ́. dákẹ́ lànà tó bóyá lànà bóyá ṣe wọ́ ẹnu ẹsẹ̀ ẹgbẹ́ yẹn ẹnu amúgbó ẹ̀yẹn ṣáàrà gbé dúró síbẹ̀ bọ̀bọ̀ yìí gọ̀ọ̀gán ẹgbọ́n tó ń sọ pé ète ọgbọ́n ni bó ṣe wí ní primary election tí ẹ gbogbo alájọ wò báyìí lórí social media tó já sí pé primary yẹn ọlọ́run fún ara rẹ̀ ló jẹ́wọ́ agbára rẹ̀ lórí bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ọ̀rẹ́ ti di ọ̀tá tó fojú mọ̀ pé òun lòun ṣe wọn bàbá Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ọlọ́run fún ara rẹ̀ dúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu náà fi wá wọ́n primary ẹ wá wo ète àìnílàákàyè tó ń wá fẹ́ gbé wọlé ìyẹn kọ́ ni mo fẹ́ lò mo kàn sáré stop lórí yẹn ni ẹ máa gbọ́ ibi tó ń lọ gangan tó tẹ́lẹ̀ lọ ṣépè fún bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ máa gbọ́ bisimilayi. wọ́n mọ̀ ọmọ ọkùnrin lápá dé primary kẹ́wìn ní ẹni tó dẹ̀ wọ̀n sáwà kan àlejòmọdé ó wọ̀n sáwà kan but wọ́n ti plan yẹn sílẹ̀ ọlọ́run máa ń change kan èmi náà lè bẹ ọlọ́run pọ́ ọlọ́run ní jẹ́ dé bẹ́ẹ̀ mo dídì bẹ ọlọ́run lé lórí. ẹ ti gbọ́ òun dídì bẹ ọlọ́run pé ọlọ́run ní jẹ́ kí bàbá wa dé bẹ́ẹ̀ àwa dẹ̀ ní ìgbàgbọ́ pé bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́lọ́run máa fi ṣe Nigeria president ní 2023 kí wá ló dé ẹ máa wá wo làákàyè o bóyá bí làákàyè ṣe kéré tó kí ló fà tó fi ṣe nítorí self interest tiẹ̀ nítorí wóróworó tí wọ́n ń sọ yìí tẹ́rù wa ń báyìí wípé torí pé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ bóyá nítorí pé àwa kan a súnmọ́ àwọn tó tún súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu bóyá gbogbo kínní yẹn ó lè padà àlà ibẹ̀ lẹ́tọ́ mọ̀ pé kò ní istikọ́mọ̀ máa júwe ọlọ́run fún eléyìí Saheed ó ní ọlọ́run sẹ́ẹ̀ tó bá mọ ọlọ́run ni ó mọ ọlọ́run ó kàn ń parọ́ fáwọn èèyàn ni ẹ máa gbọ́ lọ yá. torí àwọn ẹlẹ́bọ yìí ni mo ṣe ṣe bẹ́ẹ̀ o torí àwọn ẹlẹ́bọ yìí nìkan ni mo ṣe ṣe bẹ́ẹ̀. ẹ̀gbọ́n nǹkan tó sọ ó nítorí àwọn ẹlẹ́bọ bó tẹ̀já sí wípé ó máa ń manipulate láti máa dọ́gbọ́n divert mind àwọn èèyàn bóyá àwọn kan ẹlẹ́bọ we thank God pé gbogbo àwọn àáfàá tó ń pè lẹ́lẹ́bọ kò sẹ́lẹ́bọ nínú wọn látòrí Sheikh Adam látòrí bàbá Muideen Ajadi Bello látòrí bàbá wa Ìmámù Ọ̀fà látòrí bàbá Zanu Shehu tó wá fi kan bàbá wa àgbà Sheikh Abibullah Adam Al-Khalori tó rà bàbá Mufti bàbá wa tí Abdulrasheed Alágbára Omi gbogbo àwọn bàbá yìí kò sí tó ń jẹ́ ẹlẹ́bọ láàrin gbogbo wọn àáfàá àgbà nílẹ̀ Yorùbá ni wọ́n àmọ́ nítorí pé àwọn tí ò ní làákàyè tóun máa ń bá sọ̀rọ̀ nínú mẹ́mbà save your soul wọn ló ṣe máa ń divert wọn ó wá nítorí àwọn bàbá yẹn lòun ṣe lọ sọ fún lòun ṣe ṣàdúrà pé bàbá Bọ́lá Ahmed Tinubu kò ní débẹ̀ ẹ máa gbọ́rọ̀ yẹn lọ bisimilayi. torí àwọn anybody ṣe bẹ́ẹ̀ ju àwọn ẹlẹ́bọ yìí lọ torí pé mo mọ̀ wọ́n máa lò yín against wa especially èmi wọ́n yé tì mí gidi torí pé mi jáṣẹ́ wọn tán wọ́n dẹ̀ mí. ó ní òun ti mọ̀ wípé wọ́n máa lo bàbá Bọ́lá Ahmed Tinubu against òun
La ilaha illallah. Nítorí ẹ̀ ó wá sọ pé o ò bẹ́ lọ́hùn kọ́ débẹ̀ because of only your own interest. Nítorí pé o ti mọ̀ wípé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀ bóyá torí pé ẹnìkan ò tí ì lè sọ pé nǹkan báyìí ni bàbá máa ṣe. Ṣùgbọ́n èmi wà nínú ẹni tó lè gba bàbá nímọ̀ràn àbí kí gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá gba bàbá nímọ̀ràn. Ipe tí bàbá bá débẹ̀ o, inú àwọn òfin tó máa fi kún òfin wọn ni wípé ẹnikẹ́ni tó bá jẹ́ àáfàá tó bá ní òun kéwú gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ mùsùlùmí òdodo tá a dẹ̀ mọ̀ pé bí Islam ṣe ń lórí social media yóò dá nínú àwọn òfin tí a máa bẹ lọ́n kí bàbá fi sínú òfin wọn ni wípé ẹnikẹ́ni tó bá jẹ́ àáfàá bó bá ní òun kéwú kò gbúdọ̀ wà lórí social media kó tún máa condemn àáfàá mi mọ́. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo àáfàá tó bá ní òun kéwú kò gbúdọ̀ wá sórí social media kó máa wá fi oògùn kó máa wá fi dẹ́rù bàyàn lórí social media. Inú àwọn òfin tábẹ́ lọ́n kọ́ bá wá fi sí nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ẹni tó bá jẹ́ àáfàá tẹ bá rí tó lórí social media tí bá ń pidán àbí ó ń bẹ̀rẹ̀ sí ní lo ète láti lu àwọn èèyàn ní jìbìtì kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bá wa fi òfin gbéwò àwọn àáfàá bẹ́ẹ̀. So that tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá ṣe lórí òfin mẹ́tẹ̀ẹ̀ta yóò ti mọ̀ pé òfin àkọ́kọ́ yẹn máa mú òun náà. Ẹnikẹ́ni tó bá ń fi àáfàá kan tó wá ń kàn lábùkù lórí social media àbí òun criticize àbí òun force èèyàn láti pé kí wọ́n lè máa ṣe dandan bí wọ́n ṣe ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àáfàá wa yìí tí mo fẹ́ play yìí. Àáfàá wa tí mo fẹ́ play pé ẹnikẹ́ni ò gbúdọ̀ máa force èèyàn wípé dandan nìkan wá ṣe bí wọ́n náà ṣe ń ṣe. Irú ẹ̀ máa ń dá wàhálà lẹ̀ ni. So that kí bàbá Bọ́lá Ahmed Tinubu bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ kẹ́nikẹ́ni má máa bú ẹnikẹ́ni mọ́ lórí social media. Ó ti mọ̀ pé òfin yẹn ò lè pé òun ìdára ìlú jìbìtì mọ́ ló ṣe ń sọ wípé nítorí ẹ̀ o kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó má dépò pírẹsidẹ́ǹtì. Ẹgbọ́n tá a fà wá yìí sọ bismillah. So express your view and follow it. Let the other man express his view and follow it. Respect the difference of opinion. Don't force someone to believe exactly what you believe. Don't force them. They will be answerable to Allah. You cannot force someone. They will believe differently and they will definitely believe, I am doing this because I believe this is what Nabi Sallallahu Alaihi Wasallam wanted. I give you an example of the Mawlid. When it comes to the Mawlid, you and I know that there is more than one opinion. Some people believe that if the Prophet ﷺ did not do something, they will never ever do it. Leave them, they are okay, they are fine. When they get to Allah, they're going to say, oh Allah, I was so scared to do something the messenger didn't expressly do and the companions did not completely do, so I kept it out. He's not going to be punished, he's got a good enough answer. Why do we have to spew hate because they didn't do it the way we did it and we label them whatevers? And we want to create disaster in the ummah. Your view is not the only acceptable view in Islam. There are people who really want to do things out of the love of the Prophet ﷺ and you are busy calling them Gustakhe Rasul. For what? They are doing it out of the love of Allah. There are people who celebrate the Mawlid every day by fulfilling as many sunnah as they can of the beloved Nabi ﷺ. We cannot call them Gustakhe Rasul. We cannot. We are really wrong if we do that. We are spewing hate. If we want to dance in the mosque, we can perhaps do that. But we will not ever point at someone who doesn't want to engage in what we're engaging in. And we call them big names in order to spew hate in the ummah. For what? Why? This is another opinion. Discuss it. Let's talk about it. Let's express the evidences, but with respect. We differ with the Christians and the Jews, but we treat them with greater respect than we treat our own brothers who are sharing the Shahada with us. And we want to say this is how the Prophet ﷺ taught us to behave. Come on, my brothers. Come on, let's wake up. We are going to be killing each other very soon if we continue in this way. Learn to understand your way is not the only way. And it's not the only way in the eyes of Allah subhanahu wa ta'ala. Ṣé ẹni gbọ́n kan táwọn àfáà wa yẹn sọ?
àfáwọn yẹn jẹ́ ká mọ̀ wípé súnà tànábì kọ́ ni wípé kí èèyàn máa fọ́ọ̀sì èèyàn pé dandan ni pé kò máa wá ní kíyàn máa ṣe dandan bí wọ́n ṣe fẹ́ rí ló fẹ́ kẹ́nìkan rí. Ìgbàgbọ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, so that ká máa wá bọ́ sórí social media ká máa wá condemn ara wa, ká máa búra wa, ká máa bú àwọn àfáà wa inú ta fẹ́ kí bàbá Bọ́lá Hameed Tinubu bá wa fi kún òfin wọn nìyẹn. Ó wá ti mọ̀ pé tírú yẹn bá ṣẹlẹ̀ òun ò ní ráyè máa lu jìbìtì mọ́ lótorí ẹ̀ ní pé òun ní kí bàbá Bọ́lá Hameed Tinubu ò ní débẹ̀ nítorí self interest ti ẹ̀ ní o. Ẹ máa gbọ́rọ̀ wèrè lọ. tó bá jẹ́ pé àwọn àfáà yẹn wọ́n wá ní lẹ́mìí láti lò yín against wa, ọlọ́run ò ní jẹ́ ẹ débẹ̀. Ọlọ́run bàbá máa mo débẹ̀. bẹ̀wọ̀ ọlọ́run, Ọlọ́run ò ní gbàdúrà ẹ̀. mo bẹ̀wọ̀ ọlọ́run táwọn àfáà yìí bá ní lẹ́mìí pé àwọn fẹ́ lò yín against iṣẹ́ òdodo láti lo bàbá Bọ́lá Tinubu fi tako òdodo, ọlọ́run jẹ́ kí bàbá wa gbóòórùn ẹ̀ má jọ débẹ̀. Ọlọ́run wọlé agbára wọ lọ́hùn, Ọlọ́run ò lè gbàdúrà wọlé ògo wọ lọ́hùn, Ọlọ́run ò lè gbàdúrà wọlé agbára wọ lọ́hùn, má jẹ́ kí bàbá wa gbóòórùn bẹ̀. Ọlọ́run ò lè gbàdúrà tiẹ̀. jẹ́kọ́ àbí kọ́ gbóòórùn bẹ̀ kọ́ má débẹ̀. Ọlọ́run jọ máṣe tó rí bẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀. Dákẹ́. Ṣé ẹ̀ ń rí òpònú ọmọ àlè nítorí self interest tiẹ̀, nítorí pé wọ́n máa dá lọ́wọ́ kọ́ lórí gbogbo wóróworó ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ tó ń ṣe yìí, onóhùn bẹ̀ lọ́hùn ládùúrà tó lè gbà. Àmọ́ yẹn kọ́ la fẹ́ lò. Ìyẹn jẹ́ kí n kọ́kọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò ní istikọ́mọ̀. Tó bá ní istikọ́mọ̀ ni wàá mọ̀ wípé bàbá Bọ́lá Hameed Tinubu lóòótọ́ lódodo mùsùlùmí ni wọ́n. Wọn ò dẹ̀ kí n ṣe alùsùnà wà jàmáà. Ẹ pé wọ́n sọ nínú àwọn ọ̀rọ̀ tó wọn náà pé àwọn ní àwọn àfáàs tó dẹ̀ mọ̀ pé nínú àwọn àfáàs tán náà wọ́n pè yẹn àwọn wúlàmáàs kò sí àfáà alùsùnà kankan pẹ̀lú bàbá Bọ́lá Hameed Tinubu. Ṣùgbọ́n tó bá pé wọ́n ní istikọ́mọ̀ ni wàá mọ̀ wípé gbogbo ẹni bá ń pe Ọlọ́run tó dẹ̀ pé iṣẹ́ Ọlọ́run ló ń jẹ́, ìlú tó ń mú ẹ tẹ́rù fi ń bà ẹ́ yìí tó wá torí ẹ̀ máa pariwo yìí tó ń fọ́ yìí, tó bá pé lóòótọ́ Ọlọ́run ló ń bẹ nínú gbá àyà ẹ, ṣèkí tó bá pé lóòótọ́ Ọlọ́run ló ń bẹ nínú gbá àyà ẹ tó dẹ̀ ní istikọ́mọ̀, wàá rántí àyà kan tọ́lọ́run sọ nínú Kùránì bada ìdè àzà wà básímàlà. Ọlọ́run ní innal ladina qalu rabbuna Allahu summa istaqamu tatanazzalu alayhil malaikatu alla ta'afu wa la ta'zanu wa abshiru bi jannati allati kuntum tu'adu. Sadaqallahul azim. Ọlọ́run ní innal ladina qalu rabbuna Allahu. Ọlọ́run ní tẹ́ bá lọ rí kọ́ọ̀lù àwọn èèyàn tó kóra wọn jọ rọ́ọ̀bù náà ńlá tó ń pariwo pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Ẹ gbọ́, Ọlọ́run ní gbogbo ẹni tó bá kóra wọn jọ tó bá ń gbàgbọ́ pé kọ́ọ̀lù rọ́ọ̀bù náà ńlá Ọlọ́run òdodo ní ọ̀kan ṣoṣo ní súnmọ́ ìsìtàkà òmù tó wá ní ìsìtìkà ọmọ pẹ̀lú ẹ̀ tó dúró déédéé. Irú pé tó bá dúró déédéé tatanazzalu alayhil malaikatu. Ọlọ́run ní gbogbo èèyàn bẹ́ẹ̀ àwa Ọlọ́run a máa rán àwọn òjíṣẹ́ wa sí. Màláíkà tó tọ́lọ́run lò mẹ́yẹn òjíṣẹ́ a máa ránṣẹ́ sí, ó lè rán èèyàn sí, ó lè rán ẹnikẹ́ni sí, ipe kí ni wàlá tààfù. Ó gbọ́ wàlá tààfù pé kí n tọ̀hún kó máa bẹ̀rù. Torí pé ìwọ ń sìn o ti ń bẹ̀rù, ihun tí o ti ṣẹlẹ̀ o ti ń bẹ̀rù. Wàlá ń ta àǹzánù kó ní tọ̀hún máa bànújẹ́, inú ẹ ti ń bàjẹ́ lórí gbólóhùn kan tí mo kàn sọ wípé Ọlọ́run ti mú yín o, bàbá Bọ́lá Hameed òun ni next president o. Gbólóhùn yẹn kan wàlá tanzanu, ìbànújẹ́ ti bá ẹ. Ṣèkíyù, ìbànújẹ́ ti bá ẹ lórí gbólóhùn yẹn kan yẹn. Tó bá mọ Ọlọ́run lóòótọ́ ni Ọlọ́run ní wà á bú ṣírùbì jannati lati kuntum tu'adu. Gbogbo ẹni bá gbára lé Ọlọ́run báwa ṣe gbára lé Ọlọ́run táwa gbà pé Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ dákun ṣáwa ò mọ̀ wípé President Buhari tó ń kásẹ̀ ńlẹ̀ báyìí ṣáwa ò mọ̀ pé alùsùnà wà jàmáà ni. Ihun tí àwọn èèyàn ò mọ̀ tẹ́lẹ̀ táwọn èèyàn ò gbọ́ ni mo fẹ́ sọ fún àwọn èèyàn lénìí.
Wallahi tallahi nsila ilé tí mo dẹ̀ ń sọ yìí òdodo ákùlì yẹ̀kínì ni President Buhari tó ń kásẹ̀ ńlẹ̀ yìí àwọn òṣè máa pariwo tó pé jálùsùn náà wà jàmáà ká máa wá pariwo pé Buhari lè fi aburú kan ṣe wá kó lè fi aburú kan yẹ kan báyìí ṣe wá lẹ́yìn àfi tó lọ́nà bá fẹ́ fi ṣe wá lókù. Àwa mọ̀ pé alùsùn náà wà jàmáà ni Buhari ọmọ President Buhari ìyẹn ló fa sábàbí tó já pé Gúnmi tẹ́ẹ̀rí yẹn àti Buhari wọ́n close ju any other person lọ torí imani alùsùnà wà jàmáà ló wà lẹ́mìí àwọn méjèèjì. Ìyẹn ló fà tó já sí pé gbogbo bí Gúnmi ṣe ń rí àwọn bandit àwọn Boko Haram tó ń pè wọ́n ní bandit tó tún ń gba owó lọ́wọ́ government fún àwọn bandit kò sẹ́ni tó wà lẹ́yìn ẹ̀ kọjá Buhari. Ìyẹn tó wà bẹ̀rẹ̀ àwọn sọ fún yín lẹ́nu yẹn kò sẹ́ni tó wà bẹ̀ kọjá President Buhari. Èmi ò ní Buhari pé Boko Haram ní omi pé Boko Haram o mi dẹ̀ pé ní bandit o. Àmọ́ torí pé àwọn yẹn wọ́n ń pera wọn ní alùsùnà wà jàmáà tẹ́ pé ìmánì tó wà lẹ́mí Gúnmi náà alùsùnà wà jàmáà ni dódò wà lọ́kàn Buhari náà ó jẹ́ kí wọ́n papọ̀ níbi ìgbàgbọ́ yẹn ló fi já sí pé rí wípé bàbá wa Sheikh Adama wọ́n sọnù ọ̀rọ̀ wọn táwa náà dẹ́ gbọ́ lẹ́nu bàbá Sheikh Habibu ní pé bàbá Sheikh Adama ò ní àjọṣe papọ̀ pẹ̀lú bàbá tó bí Gúnmi torí pé bàbá tó bí Gúnmi yẹn náà ìṣesí ẹ̀ náà ni ọmọ ẹ̀ náà gbélé ni tẹ́ pé wọ́n fi súnà jàmáà parọ́ fáwọn èèyàn láti fi dá nǹkan rú ni. Nídìí eléyìí mi ní wọnú yẹn púpọ̀ tó bá ní Ọlọ́run ni tọ́lọ́run bá ń bẹ lẹ́mí ẹni ò ní máa fọ́ ò ní máa bẹ̀rù lórí ohun tí ò tí ì ṣẹlẹ̀. Ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú tó torí ẹ̀ ṣe wórówóró yìí àkọ́kọ́ ń bẹ nìyẹn. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì tó torí ẹ̀ ṣe wórówóró yìí òun ni wípé ó wá ti pé gbogbo èpè tóun ti ṣẹ́ gbogbo bóyá sọ̀rọ̀ pé Bukola Saraki lóun fẹ́ òun fẹ́ Buhari òun fẹ́ bàbá Bola Ahmed Tinubu ó ti rí i pé bàbá Bola Ahmed Tinubu wọ́n ti ń wo àga yẹn tó dẹ̀ máa jókòó sórí ẹ̀ ìyẹn àga president yẹn wọ́n pé kí ló kù báyìí o kóun tètè ya sá padà kóun bẹ̀rẹ̀ sí ní campaign fún bàbá òbí aláyé àwa ti já sí ẹ ibi level tó ń bọ̀ nìyẹn. Ṣùgbọ́n tó bá fẹ́ campaign fún bàbá wàláhì àwa ayédè àti welcome ẹ because àwa ń sìn ìṣọ̀kan làwa ń wá láàrin Yorùbá àti láàrin gbogbo àwa adájọ́ ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n kó tó ní pé o fẹ́ bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n campaign fún bàbá wa kọ́kọ́ lọ kó àwọn ọ̀rọ̀ tó ti sọ síwájú jẹ. Irú àwọn ọ̀rọ̀ wo? Irú àwọn ọ̀rọ̀ tó sọ yìí àwọn ọ̀rọ̀ tó sọ wípé Bukola Saraki ló fẹ́ o ò fẹ́ àgbàlagbà o ò fẹ́ bàbá Bola Ahmed Tinubu wà kọ́kọ́ kó jẹ number 1. Èpè tó ṣẹ́ fún bàbá Bola Ahmed Tinubu pa àwọn àgbà òṣì àwọn àgbà kínní kan gbogbo irú àwọn fídíò tí mo fẹ́ play yìí wà á lọ kó àwọn ọ̀rọ̀ yẹn jẹ náà. Tó bá wá kó jẹ wà wá padà pé tọ̀ mo dé o bàbá Bola Ahmed Tinubu èmi náà fẹ́ máa campaign fún yín o gẹ́gẹ́ bí èmi náà ṣe kó àwọn ọ̀rọ̀ mi jẹ. Ṣé mọ̀ pé fídíò mi kan wà tó máa ń play ní orí Madi àti lórí Pulse and Ponder ní ìgbà tèmi náà ò tí ì ṣetán àti ṣiṣẹ́ fún bàbá Bola Ahmed Tinubu tẹ́pẹ́ ń gba NSAX tèmi náà sọ àwọn ọ̀rọ̀ mi ò ṣépè fún àwọn ọmọ bàbá Bola Ahmed Tinubu tó máa ń play mi ò ṣépè fún ọmọ wọn o ìwọ ló gé yẹn o ó gé yẹn sí ni o ọ̀tọ̀ lọ̀rọ̀ tí mò ń bá bọ̀ mbẹ́ yẹn tí mo fi ń bá bàbá Bola Ahmed Tinubu pé bàbá Bola Ahmed Tinubu ó wá lọ gé bí ọ̀rọ̀ míì tí mo sọ pé gbogbo ẹ̀yin tẹ́ pa àwọn èèyàn tẹ́ pa àwọn ọmọ sí toll gate tẹ́ bá bí ọmọ ẹ̀ níjèrè àwọn ọmọ yẹn àwọn tó pa ọmọ àwọn sójà yẹn ni mo dárúkọ níbẹ̀ ó wá kọ́ọ̀tì yẹn ìyẹn kọ́ mò ń sọ o àmọ́ ìtẹ́mi náà sọ wípé bàbá Bola Ahmed Tinubu gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ wáyé kẹ́mi ti padà kó jẹ ògbé fídíò mi lèmi ti ṣe báyìí mo ti ṣe fídíò mi láì mọye ṣó yẹ tí mo dẹ̀ wá rí màá kọ́kọ́ bẹ́ẹ̀ play fídíò tiẹ̀ yìí ẹ kọ́ wo àwọn fídíò tiẹ̀ ẹ kọ́kọ́ wò gbàgán. Nínú àgbàlagbà àtọmọdé ta ló máa fà á lẹ̀ pé kó jẹ president èmi á fọmọ kékeré lẹ̀ tó pé máa rí pọ́ ọmọ kékeré yìí nílàkàyè lórí àgbàlagbà máa ń ṣagídí wọn ń gbọ́ control èmi lè prefer kí Bukola Saraki ó lè sọ pé ó láìkí ẹ̀ pé PDP ni èmi ò mọ̀ pa party èmi lè wo pọ̀ ọkùnrin yìí tó bá yìí bá sọ̀rọ̀ ó yìí lè ronú èmi lè sọ pé kí Bukola Saraki jẹ president wa èmi lè mi sọ
ìwọ èmi ò kò sọ́kàn èmi ò support party ọmọ kékeré yìí pé èmi kó jẹ president lémi lórí ju àgbàlagbà lọ ọmọ lọ jókòó sínú ọ́fíìsì àmọ́ mutí ni ẹni kú fọlá di làwọn àgbàlagbà máa ń jẹ ìsinmi àmọ́ sick tá a máa lọ sọ hospital káàkiri ó pè mí kágbàlagbà jẹ president èmi ò support party o torí sì ló máa dìde ló máa ní Saheed Shittu sọ ó support APC wàhálà tiẹ̀ nìyẹn wàhálà gbèsè ayé ẹ̀ nìyẹn kò sí kọ́ mi pẹ̀lú party mi ò support party ó pè mí kọ́ ọmọ kékeré jẹ president ju àgbàlagbà lọ àwọn àgbàlagbà yẹn ò ní làákàyè lórí tó tọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn èmi ò support àgbàlagbà ó ní bùkásà ìwé ò dáa kíníkan owó ṣé àwọn ìwà àwọn ẹni tó wà bẹ́ẹ̀ náà dáa òun náà ló wà bẹ́ẹ̀ tí gbogbo dọ́là fi lọ sókè. tí ẹ kó jẹ́ àgbàlagbà tiwa olórí burúkú ni wọ́n olórí ibu ni wọ́n bí irú bàbá Bọ́lá Tinubu tí bàbá Bọ́lá Tinubu ò bá jẹ́ olórí burúkú àgbàlagbà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé tí bàbá Bọ́lá Tinubu yìí tí ò bá jẹ́ olórí ibu àgbàlagbà ni ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ńlẹ̀ yóò bá bàbá Bọ́lá Tinubu ta respect pé àgbàlagbà ni àtàwọn ọba rọ́dọ̀rọ̀dọ̀ olórí burúkú tí gbogbo ọ̀pọ̀ làwọn lọ́ba ṣèbọ̀n náà ti lọ gba adé ọba Èkó yẹn ń sìn tó ti ṣí adé ọba àtọ̀pá ẹ̀ ọ̀dẹ̀ ni tí ò bá sọ̀pá ọba ò lè pàṣẹ wọ́n ti gba adé ọba wọ́n tún gbàṣẹ wọ́n tún gba ọ̀pá ọba wọ́n ti ń gbé lọ. wọ́n fídíò ẹ tí mo bẹ́ẹ̀ play yìí wàá kọ́kọ́ lọ kó gbogbo ọ̀rọ̀ yẹn jẹ náà tó bá ti wá kó jẹ wọ́n wá dé padà pé tọ̀ wọ́n náà fẹ́ bẹ̀rẹ̀ sí ní campaign fún bàbá Bọ́lá Hameed Tinubu àwa náà máa wá kéye káàbọ̀ kò ń ṣe pé ó fẹ́ lò gbójú wọlé ṣòye wàá kọ́kọ́ lọ kó àwọn ọ̀rọ̀ yẹn jẹ wá rí pé ọ̀rọ̀ tèmi sọ yìí àwọn ọ̀rọ̀ tèmi sọ tí wọ́n ń play lọ́rọ̀ PNP tó fi ń fẹ́ máa bú bàbá Bọ́lá Hameed Tinubu indirect ló fẹ́ máa dọ́gbọ́n bú bàbá Bọ́lá Hameed Tinubu lóòótọ́ lódodo àwọn ọ̀rọ̀ yẹn o lè máa kóòtì mi pé mi mo sọ ṣùgbọ́n èmi ti padà sọ mí ó yá ẹ wo ìtó ń play lélẹ́yìí o màá wá play tí mi tún kí ẹ ṣe màá play lé lórí ẹ wo méjèèjì bisimilayi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Because èmi busy lẹ́ni torí ọmọ tèmi ṣe graduation lẹ́ni ọ̀dẹ̀ dúpọ́lọ́dọ̀ Ọlọ́run pé ibi tí ọmọ mi ti ń ṣe graduation gbogbo community àdúgbò wa lamẹ́ríkà ti wá ládùúgbò wa Ọlọ́run ní kí ọmọ mi gba best mathematics student lẹ́ni ìyẹn náà tó lóore fún mi tí mo dẹ̀ dúpọ́lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ tún náà ọmọ kan náà tó náà ti gba best English alhamdulilayi èmi táyé sọ pé kò gbéyìnbó táyé ní pé mi ò dá nǹkan kan àwọn ọmọ mi ń ṣoríire tọ alhamdulilayi yẹn kọ́ mo fẹ́ sọ bọ́n mo fẹ́ lò ní pé fídíò kan làwọn èèyàn pè mí pé wọ́n ń play lórí PNP àti lórí àwọn pages mi pé fídíò kan tí mo ti ṣe ipò wọ́n ń play ẹ̀ àwọn kan tẹ̀wé bí a mo ṣẹ̀ṣẹ̀ ṣe ni lọ́yìn torí ẹ̀ pè mí mo á fẹ́ kó yé àwọn èèyàn pé fídíò tẹ̀rí tí wọ́n ń play yẹn fídíò eléyìí òun mo screenshot tí mo fi sẹ́gbẹ̀ẹ́ yìí ṣẹ́rí fídíò yìí tí wọ́n ń play yìí mo ti ṣe ní old fídíò ni nígbà ayé ensax tí wọ́n pa àwọn èèyàn sí toll gate tí ìgbìmọ̀dé èdè wa bá wa lamẹ́ríkà pé Lagos state government ó mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn getting to know later pé Lagos state government ò mọ̀ nípa ẹ̀ pé wọ́n kàn fi bà Lagos state government lórúkọ jẹ́ ni ṣé wọn pé so many things ń ṣẹlẹ̀ jẹ́ pé lórí social media pé fake information máa ń gbé wá fún àwọn àtàwọn òyìnbó tí wọ́n á dẹ̀ máa tẹ̀lé fake information yẹn so that ìgbà yẹn làwa náà jáde gẹ́gẹ́ bí abiyamọ pé kílódé àwọn èèyàn ṣe máa kú báyìí nítorí pé wọ́n protest lórí pé wọ́n wá kí ìlú exax nígbà yẹn but later ta padà get to know pé rumour ni mo dẹ̀ padà ṣe several video tí mo fi debunk fídíò yẹn but due to pé eléyìí burúkú ọmọ àlè tó ń pè ní Saheed Shittu yẹn tí òun mọ̀ ti ṣe kí o ṣàìtọ́ ní zaman Ọlọ́run ò fijọ́ kan dùn nínú rí so that gbogbo ọjọ́ tó bá ti rí pé ìdùnnú bá ẹ̀dá kan láyé lòun máa ò bẹ́ẹ̀ kó ń poison mind Ọlọ́run dẹ̀ bẹ̀ mínú jẹ́ torí mi rí dùn lójoojúmọ́ so that nígbà náà Ọlọ́run kékeré mi ti bẹ̀rẹ̀ sí ní campaign fún bàbá Bọ́lá Hameed Tinubu kódà mi ti kó bàbá Bọ́lá Hameed Tinubu jẹ àmọ́ nígbà tí mo rí pé ọ̀gá mi MC Olúọmọ tí mo wà 100% lóya pẹ̀lú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní campaign fún bàbá Bọ́lá Hameed Tinubu dandan ni kémi náà bẹ̀rẹ̀ sí ní campaign fún bàbá Bọ́lá Hameed Tinubu mo dẹ̀ dúró ti bàbá Bọ́lá Hameed Tinubu lórí social media yìí o gbogbo ohun tó oníkàkùn náà bá ṣe tó bá ń bọ̀ lórí social media àyàwó wà ń bẹ̀ bí wọn kọ́ bá wí wòròwòrò ọmọ ẹ̀dá lóhùn ṣòye yín so that lórí ọ̀rọ̀ yẹn ẹ gbà pé old video ni ọmọ bàbá ti di president Nàìjíríà no going back nídìí eléyìí gbogbo ẹni tẹ́ ń pè mí ẹ fọkànbalẹ̀ ọ̀kan lọ́mọ mi sì wà lóyà 100% lóyà pẹ̀lú MC Olúọmọ apalasa burú nìkan ọ̀gá wa MC Olúọmọ tẹ́lẹ̀ ọ̀gá wa bá yí padà lẹ́ni pé
turn back àwọn tó gba bòmí lọ ọkàn lọmọ èmi máa gba bòmí ni mo nífẹ̀ẹ́ MC Olúọmọ tí MC Olúọmọ bá dẹ̀ ti lọ lèmi ń lọ nídìí eléyìí ẹ̀yin tẹ́ ń pè mí pípé fídíò yẹn is a old video kò ń ṣe new video mo ti ṣe fídíò kan lánàá fún bàbá Bọ́lá Ahmed Tinubu tí mo fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ Yorùbá pé kí aṣọ kan ká kó níbi ọ̀tẹ̀ so that ẹ ká fi yẹn lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá rí fídíò yẹn fídíò tí mo screenshot yìí tẹ́ bá ti rí any page tẹ́ bá ti rí ẹ máa gbé wọn ṣe pé ọmọ èpè ni wọ́n so ìyẹn ọmọ èpè ni wọ́n ayé Saheed Shittu ayé ẹ̀ ti bàjẹ́ ó ti lọ relegation ó fẹ́ gbé ìrújú wọlé ni kò dẹ̀ sí nǹkan tó lè gbé wa wo àwọn àgbòrò àdúró tán ẹ̀ẹ́mì àkó love you guys. ti kó àwọn ọ̀rọ̀ yẹn jẹ èmi ti kó jẹ ìwọ náà wà lọ kó gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n náà ti kọ́kọ́ sọ yẹn wà lọ kó jẹ tó bá ti wá kó jẹ àwa náà máa wá mọ́rí àbá ẹ̀ a máa kí ẹ àjọ máa mọ̀ pé àjọ ń kàǹpé fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta inú mẹ́sẹ̀gì tó fẹ́ pass gangan tó torí ẹ̀ wí wórówóró tó ń pòyì látàárọ̀ tó ń wórówóró tó ń manipulate tó ń parabulate látàárọ̀ ìkẹta gangan yìí òun gangan wá ní ibẹ̀ ni àmọ̀ràn wà fún olóyè Sunday Igboho. mẹ́sẹ̀gì tó fẹ́ pass gangan láàrin yìí ni pé ẹ wá gbọ́ o ó fẹ́ gbé olóyè Sunday Igboho mú wọn bàbá Bọ́lá Ahmed Tinubu padà ní o ó fẹ́ gbé wọn wá padà ní o ẹ wá gbọ́ bisimilayi ẹ máa gbọ́. tó bá dé pé kò rí bẹ́ẹ̀ wọn ò ní irú ẹ̀ lẹ́mìí irú ọ̀rẹ́ ní ṣẹlẹ̀. mo ti kó ń bẹ yẹn sún. ẹ̀ ń fọ́sì jẹ àgbà bẹ́ẹ̀. ẹ̀ ń fọ́mọdé jẹ ẹ̀ ń fàgbà jẹ ẹ̀ ń lànà bó ní kálukú ṣe máa jẹ ẹ̀ ń gbìyànjú bó ṣe máa da fún èèyàn ẹ̀ ń gbìyànjú ẹ̀ ń sáré pé olúwa lágbájá ìwọ máa bọ̀ bíbá yìí wá ṣe bíbá yìí ìwọ tàmẹ̀dù wá ṣe bíbá yìí torí ẹ̀ ní gbogbo ayé ṣe gbárùkù tì í tó bá yẹ pé kò ní rí bẹ́ẹ̀. ó mọ̀ bẹ́ẹ̀. àníyàn dáadáa lẹni sí wa ọlọ́run wọ́n ṣe ìwọ láàánú wọ ọlọ́run èmi ti bínú ẹ̀ tẹ́lẹ̀ tí mo ti ṣépèlè yín pẹ́ẹ́lí wọlé èmi ò sọpọ́tì yín. èpè ò lè jẹ́ bàbá lọ síbi tó ń lọ. pẹ́ẹ́ ni débẹ̀ tí mo ṣépè pẹ́ẹ́ ni débẹ̀ kọ̀nfàmù ni o. èpè ò lè jẹ́ bàbá èpè ò lè ràn bàbá. láṣẹ ọlọ́run tó bá parí ájì tó bá yẹ parí ájì màá tún wá lọ mú yàrá sínú ọ̀rẹ́ àwọn kan nínú àwa kan ara nǹkan táwa kan fi dúró pé bàbá Bọ́lá Tinubu tẹ bá débẹ̀ tán sáwọn àfọ ẹlẹ́bọ̀ yìí ò ní máa lò yín against wa. àìnígbàgbọ́ náà ni tó bá nígbàgbọ́ ò ní máa ronú bẹ́ẹ̀. ó kún nǹkan tó ń dẹ́rù bẹ́ẹ̀ lómi pé àìnígbàgbọ́ ni. Tinubu fara máwọn àfẹ́ ẹlẹ́bọ̀ o tó bá débẹ̀ tán. Buhari náà fara mọ́ àwọn àfáàlù súnà wa jàmá mo ti sọ yẹn síwájú. ṣé kò ní lọ tẹ̀sọ́dọ̀ wọn àwọn kan nù wa ń sọ bẹ́ẹ̀. ìdàkùn mélòó lára including èmi náà. wà ní ìwọ má ní àwọn. bàbá Bọ́lá Tinubu ìwọ lẹ̀ rú ń bà. ẹ má jẹ́ kó lò yín bí irinṣẹ́ Bọ́lá Tinubu kí ló kọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀. tó rà wọ́n ń sọ lọ o mo fẹ́ kí a farabalẹ̀ gbọ́ àwọn ọbẹ̀ yẹn dáadáa mẹ́sẹ̀gì yẹn fẹ́ gbé lọ síbẹ̀ lọ Sunday Igboho èmi wá fẹ́ gba Sunday Igboho lámọ̀ràn níbẹ̀ yẹn ẹ máa gbọ́ lọ bísímìlà. tẹ bá débẹ̀ tán sáwọn àfọ ẹlẹ́bọ̀ yìí ò ní máa lò yín against wa. mo ti yanjú yẹn tẹ́lẹ̀ sọ̀rọ̀ síwájú. ó kún nǹkan tó ń dẹ́rù bẹ́ẹ̀ lómi pé Tinubu fara máwọn àfẹ́ ẹlẹ́bọ̀ o tó bá débẹ̀ tán. kò sí nǹkan tó ń jẹ́ àlàfà ẹlẹ́bọ̀ kò ń pa wọn. ṣé kò ní lọ tẹ̀sọ́dọ̀ wọn àwọn kan nù wa ń sọ bẹ́ẹ̀. especially including èmi náà. including wà ní ìwọ ni. bàbá Bọ́lá Tinubu ìwọ ni. ẹ má jẹ́ kó lò yín bí irinṣẹ́ aburú. òbí a ti sọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ń tọ́ ń bá bọ̀ bí Nàìjíríà ṣe máa da ni. ìtàdé ń sọ yìí náà kò tí ì dé tí wọ́n ṣùgbọ́n mi bẹ lọ́hùn pé kí bàbá yẹn bá débẹ̀ kó bá wa solution sí ọ̀rọ̀ ìjà àfà lórí íńtánẹ́ẹ̀tì. gbogbo àfà tó bá sórí íńtánẹ́ẹ̀tì tó wá ń polówó oògùn òun lè fogun bá ti yàn jẹ oògùn kì í ṣe oògùn àfà tíra òun lóògùn àfà tánà bí sọ pé al-ulama'i warasatul anbiya'i kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá ṣiṣẹ́ lé lórí torí pé ńgbà ayé bàbá wa Ọbásanjọ́ tí a bá gbàgbé
ẹ rí i pé nígbà táwọn pásítọ̀ máa ń fi mérékù lu àwọn èèyàn jìbìtì láì mọyé ọ̀nà pé ilé àwọn ṣe mérékù ọjọ́ tí bàbá wa Ọbásanjọ́ ti ṣe òfin pé ẹni pásítọ̀ gbọ́dọ̀ ṣe mérékù mọ́ lórí TV ẹ pé jìbìtì dínkù nípa ọ̀rọ̀ ní mérékù dé sọdọ̀ tó bá fi lè wá mọ́ àáfàá náà wá bọ́ta máa wá pariwo òun oògùn kan lọ́wọ́ òun kìnnì kan gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn kò ń ṣogún àáfàá but jálàbí inú Islam ìlànà òwòsàn ni tí a lè mú kúrò nínú Islam dandan dẹ̀kọ́ ní ká fògùn ṣe jálàbí orúkọ Ọlọ́run wà èèyàn lè wọ̀ntú èèyàn lè ṣàdúrà èèyàn lè ṣe àwọn askar kí wọ́n lè fi bẹ̀ Ọlọ́run fáwọn èèyàn fáwọn àáfàá tọ́lọ́run bá ní kí wọ́n mọ̀ nípa ẹ̀ àmọ́ àwọn tó bá mọ̀ nípa ẹ̀ tó bá náà fẹ́ máa fi lu jìbìtì kí bàbá Bọ́lá Ahmed Tinubu bá wa ṣiṣẹ́ lé lórí gbogbo àáfàá tí bá ti ń lu jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì kan bá wa kó wọn ṣe wá rí gbogbo ẹni tó bá wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì bí àwọn wèrè yìí tó bá fi lè ń bú àáfàá aláàfáà àbò gbé fọ́tò àáfàá kan wá àbò wá kọ̀ǹdẹ́mù àáfàá kan gẹ́gẹ́ bí ohun tí bàbá àáfàá wa kan tó sọ̀rọ̀ láṣíwájú yẹn sọ pé gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tó bá ń kọ̀ǹdẹ́mù ẹlòmíì ó fẹ́ dá wàhálà lẹ́ni kí bàbá Bọ́lá Ahmed Tinubu kó bá ṣẹlẹ̀ lórí ìyá ẹ máa sọ̀rọ̀ lọ. tó láwọn kan níjọ́ tí wọ́n ti gbọ́ pé Tinubu ló wọlé agbára ti dọ́wọ́ wa ẹ ti dáràn wọ́n ti ń fi yín fọ́ǹbù. ọ̀rọ̀ tó ń bá ẹnu jẹ́ gangan nìyẹn ọ̀rọ̀ tó ń bá ẹnu jẹ́ gangan ló sọ yẹn pé àwọn kan èmi mo sọ bẹ́ẹ̀ tó bá wá ní istika ọmọ ni kò yẹ kó ọ̀rọ̀ yẹn dùn ẹ̀ wá mọ̀ pé ọba tí mo ní ó dá mi lójú nǹkan kan lè ṣẹlẹ̀ sí mi àmọ́ torí pé o ò ní istika ọmọ tí mo ti yanjú ẹ̀ síwájú òun lẹ́kọ̀ọ́ máa ṣe ìrànú tó ń ṣe yìí ẹ̀ máa gbọ́ wèrè lọ. àwọn kan máa wá dìde pé bó tiẹ̀ jẹ́ pé torí lágbájá ní sọ̀pọ́tì yín àwọn kan ti wà bẹ́ẹ̀ o nítorí ta ara tí máa fi bá MC Musiliu náà sọ̀rọ̀ tí máa fi advice MC Musiliu nìyẹn. òpònú yá ẹ dákun òpònú ní ọmọ tó ń pè ní Saidi òpònú débi wípé ẹ dákun ó sọ̀rọ̀ ń jẹta tí mo fún ẹ lésì pé ó sọ̀rọ̀ tó ń lérí pé àwọn ọ̀gá yín àwọn ọ̀gá ẹ̀kan ò tó bẹ́ẹ̀ mo ní kó o dárúkọ ọ̀gá mi ò dárúkọ ọ̀gá mi wá mú ohun ẹ̀lẹ̀ wá ń sìn ó fẹ́ bá MC Musiliu sọ̀rọ̀ orí ẹ ti dàrú Saidi ó fẹ́ bá king sọ̀rọ̀ kan pé king bẹ́ẹ̀ pé ó fẹ́ bá MC wọ́n ṣe kẹ́ fún bàbá rà bá ẹ ni abómọ tó jẹ́ MC tó fẹ́ bá sọ̀rọ̀ ni wọ́n náà fẹ́ bá MC sọ̀rọ̀ ẹ wá gbọ́n ó fẹ́ manipulate ọpọlọ MC bíyá ó yìnbọn ọpọlọ MC dàbí ọpọlọ ẹyẹ tó ń lè máa fi ṣeré lórí social media ọ̀dọ̀ Sunday Igboho mo ṣe ń lọ o tí mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn but ẹ jẹ́ kọ́kọ́ debunk àwọn ọ̀rọ̀ wèrè yìí náà ẹ wá gbọ́n tó fẹ́ bá MC sọ o ẹgbọ́n tó fẹ́ bá MC sọ ó yá Tafadol Majnun. Musiliu mi ò bẹ́ẹ̀ jà o MC wàláì mi ò bẹ́ẹ̀ jà. o tí ẹ bá jà tí ẹ máa tán ni orí ẹ ti dàrú kò ní dàrú. bàbá Bọ́lá Tinubu ẹ má bínú mọ̀ ń bọ̀. yà síbẹ̀. MC Musiliu. ìyá sọ̀rọ̀. rántí dáadáa ní ìgbà tó wà pẹ̀lú táwọn Fúlàní ń bẹ́ẹ̀ ṣe. ó fẹ́ mu sí MC lórí. ǹjẹ́ àwọn èèyàn pariwo orúkọ ẹ̀ wọ́n ń ba orúkọ ẹ̀ wọ́n ń torúkọ ẹ̀ pa tó tó báyìí. òpònú. wọ́n pariwo orúkọ ẹ̀ kọ́ máa bú ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ ẹ̀ ní Islam pa kíní kan àbáwọn èèyàn kan àbáwọn Yorùbá nation àbí kíní kan ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ fún ẹ MC. ó mú sọ́jà mi lórí ó mú sẹ́mi sí mi. wọ́n bú ẹ o ok kò sẹ́ni tó ń bú ẹ ṣùgbọ́n lára àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ tọ́nà wọn bẹ́ẹ̀ pariwo ara wọn náà wọ́n pariwo fún bàbá Bọ́lá Tinubu ló kàn kíní kan. ó ti ń fọ́. táwọn ẹlòmíì bá wo torí tí àwọn ẹni tó bẹ́ẹ̀ pariwo tó ń bá bàbá Bọ́lá Tinubu pariwo wọn ní dìbò fún bàbá Bọ́lá Tinubu. gbẹnu sọhùn wo bí ṣó ti rí àkọ́kọ́ náà kádàrá ṣẹ àdúrà gbà ìgbìyànjú ò ní gbélẹ̀ tọ́lọ́run ló máa padà wá ṣẹ ìmọ̀ọ́nì tó wà fún èmi nìyẹn láyé ìwọ ló ò ní ìmọ̀ọ́nì ṣó ti rí kádàrá bàbá Bọ́lá Ahmed Tinubu ńjọ́ tó ti dénú ayé tó ti kọ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé kó máa jáwé olúborí lọ́wọ́ gbogbo ohun tí bàbá Bọ́lá Ahmed Tinubu ti ń fà láti jọjọ́ ìwọ́n ni kò já mọ́ wọn lọ́wọ́ rí bọ́lọ́hún ṣe ni wọ́n ṣe yan tí wọ́n nìyẹn yẹn lọ́n pè ní kádàrá àṣẹ àdúrà tún máa wá gbà tọmọdé tàgbà tóbìnrin tọkùnrin tó ń ṣe àdúrà fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu máa jẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu débẹ̀ tún wo ìyá kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu lọ bá tí ìyá yẹn ń ṣe àdúrà
ipe wọn ò ní sùn àfi kí bàbá Bọ́lá Ahmed Tinubu bá wọlé primary yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ tún wá ìyá yẹn lọ ó dẹ̀ lọ kí ìyá yẹn ìyẹn mi pé àwọn tó ń bẹ lọ́hùn fún bàbá Bọ́lá Ahmed Tinubu gan ti tó ìyẹn ló ń pè ní àdúrà àgbà ìgbìyànjú òtún ní gbélẹ̀ ìgbìyànjú náà ń pè lọ́pọlọ òṣèlú tí bàbá ń lò ọpọlọ òṣèlú tún wà fún bàbá lórí ìgbìyànjú táwọn náà ń gbìn lọ́tún lósì tó ń lọ káàkiri ṣùgbọ́n ṣá gbogbo ẹ̀ tọ́lọ́run ló máa ṣe àwa ní ìgbàgbọ́ pé tọ́lọ́run ló máa ṣe lórí bàbá Bọ́lá Ahmed Tinubu so that má sọ pé nítorí ẹnìkan má fi kànváàsì àwọn tí wọn ò ní làákàyè pé àwọn àgbẹ̀ ẹ̀yìn bí àtòrí ọ̀kan lọ́mọ tó ń kàǹpé fún bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn kan ò ní dìbò wo ó di ìjúwọ̀ tí ẹ fẹ́ dìbò tí ẹ rẹ̀ ní wèrè ìwọ́ wà náà tó fẹ́ dìbò ní tó ti rí ihun tọ́lọ́run fẹ́ ṣe fún bàbá Bọ́lá Ahmed Tinubu ó ti parí ẹ̀ ńlá ó lè máa fún sí ẹ̀ so that má manipulate brain àwọn èèyàn má divide brain àwọn èèyàn so that torí MC Olúọmọ tó tẹ̀ ń bá sọ̀rọ̀ náà kò tiẹ̀ lè gbọ́n tó ń sọ yìí náà bóyá tó bá wá wo ní tèmi ń sọ yìí àwọn tó bá wá wò torí MC ò kì í wú ẹ̀ wàláì kò kì í wú ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó bẹ́ẹ̀ tó máa lọ gbé fídíò ẹ̀ fún MC Olúọmọ but tèmi tí ń bá sọ mo mọ̀ kó máa dọ́dọ̀ ọ̀gá mi bí ó dẹ̀ débẹ̀ máa send ẹ̀ sí wọn máa send ẹ̀ sẹ́ tó máa fi ẹ̀bá ọ̀gá ẹgbọ́n tí mò ń sọ ṣòye wàá pọ̀ ọ̀gá mi máa ń wo fídíò tèmi dáadáa tí wọ́n bá wo fídíò mi ni wọ́n sọ fáwọn yẹn pé ẹ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ kan lọ́mọ àtàbọ̀ lọ́rẹ́ ọ̀gá mi ń wo fídíò mi tó dájú tó wá fẹ́ sọ yìí sìn ó fẹ́ fi manipulate brain bóyá torí tó bá wá sọ yẹn bóyá ọ̀gá mi máa pẹ́ ọ̀kan lọ́mọ MC bàbá o too much wisdom ọpọlọ ti pọ̀ jù ó kéré nu ọpọlọ ẹgbọ́n tó fẹ́ sọ wèrè ó yá kéṣe bàbá èmi gan kéṣe wọn èmi ò sínú ẹ tó máa háìdì o máa kéṣe wọn parí. ó yá kéṣe wọn. MC mo máa kéṣe wọn parí kéṣe tí wọn máa campaign against wọn every day tí mo dẹ̀ náà wọn kan tí máa kó jáde pa bàbá Bọ́lá Tinubu tó tì tí ò bá campaign bẹ́ẹ̀nu sọ́run tí ò bá campaign against bàbá Bọ́lá Tinubu ò ní ṣoríire gbé ìlànà lẹ̀ tí ò bá campaign against bàbá Bọ́lá Tinubu ò ní ṣoríire àwa fẹ́ kó tó mọ̀ owó tí ń dọ́gbọ́n bẹ́ẹ̀ padà àwa fẹ́ kó campaign against wọn kó wá òbí campaign against yẹn ó máa dáṣẹ́ Ọlọ́run dúró àdàbí àfi tí ò bá sí nínú àkọọ́lẹ̀ wọn ńlá ó lè máa fún sí táwa dẹ̀ mọ̀ pé ihun tí ò bá sí lákọọ́lẹ̀ àdúrà àti sàárà ó lè fà léèyàn lọ́wọ́ tí bàbá Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe afẹ́ kó wo èmi tí a fẹ́ ṣe tó èmi ò bẹ́ẹ̀ lọ́n kó tiẹ̀ wá campaign fún bàbá Bọ́lá Ahmed Tinubu tó èmi àti òrìjọ sí lórí síìtì kan náà àlejò ṣiṣẹ́ kan náà mọ̀ pé ọ̀sán àtòru lèmi àti ẹ̀tù àti iná lèmi àti àlejò pàdé ibì kan náà ìwọ bẹ̀rẹ̀ sí lọ campaign fún Bukola Saraki tó fẹ́ campaign fún àbí kó lọ campaign fún Àtíkù káwá wo tẹ́ntọ́ ló ń fẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní kó jáde tó bá kó jáde ọmọ àlè ní ẹ gbọ́dọ̀ wèrè lọ ọmọ àlè. gidi tí máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ tí máa lọ kó nǹkan bàbá Bọ́lá Tinubu jáde bẹ́ẹ̀ pẹ́ ẹ wo tó jiná gidi lọ kó jáde kọ̀nfàmù ni lọ kó jáde. ṣùgbọ́n ànídìí ẹ̀. ó nídìí ẹ̀ lọ kó jáde. ànídìí ẹ̀. ó nídìí ẹ̀ tó bá kó jáde Saidi ò ní ṣoríire. sórí inú àwọn ẹni tó ń bá yín pariwo mi ní dárúkọ o ti mọ ẹni tí mò ń wí. o lè dárúkọ mi. MC o ti mọ ẹni tí mò ń wí. wọn ò bí bá bá ẹ̀dá kó dárúkọ mi mo tún sọ wọn bí bá bá ẹ̀dá kó dárúkọ mi. tó bá fẹ́ bá bàbá Bọ́lá Tinubu pariwo kó má pa irọ́ kó fi irọ́ tó máa ń pa kó fi ilẹ̀. dákun gbogbo yamayama tó ń ṣe. yes gbẹnu sọhùn tí bá ní kó dákẹ́ máa kó ìgbájú fún ẹ tó bá kí bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ gan kígbà tí má lọ kàn wọ́n mi fẹ́ bóyá kí n kó ìgbájú fún ẹ látòrí fóònù ni ta ló ń bá wípé sọ irọ́ kan tí mo parí wà ní pé MC sọ fún ọkàn lọmọ o kó má máa jáṣẹ́ mi mọ́ ihun tó máa sọ nìyẹn má ní pé mò ń pa irọ́ mò ń jáṣẹ́ ẹ ní tó bá ti parọ́ fún àwọn èèyàn mi ni mò ń jáṣẹ́ ẹ wà ní ọ̀gá mi MC wàá pè lọ́gàá ni o ọ̀gá ẹ bá mi sọ fún ọkàn lọmọ ẹ bá mi bẹ̀ kó má máa jáṣẹ́ mi mọ́ òun nìkan ló ká mi mo mọ̀ pé ó ti ká mi ẹni kó má máa jáṣẹ́ mi mọ́ ní tí wàá sọ nìyẹn èwo ni pé ẹ̀yin náà mọ̀ pé ó ń parọ́ ẹ mọ̀ pé ó ń parọ́ ọ̀gá mọ̀ kémi ò kì í parọ́ mi gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nu ilé fún ẹ níta ni tó yẹ tọ́gà bá rí èèyàn kan tó bá súnmọ́ ọ̀gá tọ́gà bá rí pé ó ní irọ́ ni ọ̀gá máa lé dànù lọ bèèrè láwọn tó súnmọ́ MC Olúọmọ lọ bèèrè láwọn tó súnmọ́ MC tọ́gà bá fi lè detect pé lágbájá yìí onírọ́ ni ọ̀gá ò ní jẹ́ kó súnmọ́ àwọn tó yẹ
kò sígbà tí mo kanlẹ̀kùn lé ọ̀gá tí mi ní wọlé ilé lamẹ́ríkà ni àbí ilé nàìjíríà kò sígbà tí mo kanlẹ̀kùn wọn tí mi ní wọlé wo láìpẹ́ ìwà tó rí kinní kan lórí social media nípa èmi àtọ̀gá wàá fọ́ pé yé ọ̀kan lọ́mọ jọ̀ọ́ ṣàánú mi pẹ̀lú MC gbé mi náà dé bẹ́ẹ̀ gbé mi lọ sí tàmáyé tí wàá fọ́ wàá fẹ́ máa manipulate pé ẹ mọ̀ kó ń parọ́ ẹgbọ́ wèrè. ó filẹ̀ ní kó bàbá wọn pariwo èmi ò sókè mi èmi ò tó kó pọn mi ṣùgbọ́n ó fi irọ́ tó ń pa irọ́ tó máa ń pa yẹn kó filẹ̀ irọ́ wo ni mo pa irọ́ tí mo pa. irọ́ yẹn ìwọ kọ́ mọ̀ kó ń parọ́ MC ó mọ̀ kó ń parọ́ ó mọ̀ kó ní irọ́ ni náà. olóṣì ìwọ kọ́ mọ̀. ó fẹ́ mú sọ́gà létí bóyá máa ń mú sáwọn òpònú lórí àwọn òpònú tó wà nínú kílì ọ̀ṣun pé ẹ mọ̀ pé onírọ̀ táwọn ọmọ sáré tẹ̀lé lẹ́gọ̀fà wo bí ọpọlọ MC kún ó pé ju ọpọlọ ẹ lọ ṣòye ọpọlọ MC ó pé ju ọpọlọ ẹ lọ mo tún sọ sẹ́ẹ̀ ọ̀gá jẹ́rìí mi confam torí ẹni tí ọ̀gá ò bá jẹ́rìí ọ̀gá ò ní sọ̀rọ̀ ẹ̀ láyé ọ̀gá ò ní never sọ̀rọ̀ ẹ̀ láyé torí ọ̀gá ò fẹ́ irọ́ ntọ́gà MC olú ọmọ èyí tìjú láyé ní irọ́ ta ló dúpọ̀ ti confam mi níjọ́ kan péré pé ọ̀kan lọ́mọ ń parọ́ ni ọmọ wa ti mọ̀ pé ọ̀gá ò fẹ́ irọ́ nítorí lè mọ ọ̀gá sọ báyìí fún gbogbo àwọn èèyàn pé ọ̀kan lọ́mọ abọ́lọ́rẹ́ àwọn tòun nìyẹn lórí social media nídìí eléyìí gbogbo ohun tó ń sọ yìí kò sọ̀rọ̀ ńbẹ kò sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ Sunday Igboho mo fẹ́ kó bá mi sọ ibẹ̀ mo fẹ́ lọ báyìí. ìwọ gan mọ̀. kò sí gbẹ́nu sọ̀hún àmúgbó wèrè ó dùn kí ló ń bọ̀ sọ ohun tó fẹ́ sọ ó dùn ó fẹ́ ké. Yakiyu onú mi ló máa pa ẹ́. ìwọ gan mọ̀. onú mi ló máa pa ẹ́. o mọ̀ pọ́pùrọ̀ ni. mo ìtẹ̀bú àdàkọ MC pé MC ò tó bẹ́ẹ̀ wàá mú ẹ̀bẹ̀ ń sìn orí ẹ̀ ti dàrú mo fẹ́ gbé ni mo fẹ́ gbé ẹni tẹ́lẹ̀ ni ó ṣe lọ́ lárí mọ́ olórí burúkú. sọ̀rọ̀ MC sọ̀rọ̀ Sunday Igboho jàre bóyá kó bá Sunday Igboho. ìwọ gan mọ̀ pọ́pùrọ̀ ni. sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. MC ìwọ gan mọ̀ pọ́pùrọ̀ ni bọ̀bọ́ yìí bó máa ń parọ́ gan. wà ní mò ń jáṣẹ́ wà ní mò ń jáṣẹ́. ó wá ń fẹ́ jẹ́ káwọn èèyàn support bàbá Bọ́lá Tinubu tó bá wo torí bọ̀bọ́ yẹn wọ́n máa kése bàbá Bọ́lá Tinubu lọ bẹ́ẹ̀. ó mọ̀ pé torí títí ṣe Sunday Igboho kò ní problem pẹ̀lú Bọ́lá Tinubu ṣe Sunday Igboho ní problem pẹ̀lú bàbá Bọ́lá Tinubu. yes ibi tó ti wá fẹ́ kó bá Sunday Igboho lélẹ̀ ibẹ̀ mo ti wá fẹ́ gba Sunday Igboho ní àmàràn. ṣé ti rí olóyè Sunday Igboho mo mọ̀ pé kò sí ní ti máa ń ṣe tí ò ní dọ́dọ̀ yín ẹ̀yin gan mọ̀ èmi fẹ́ gbà yín nímọ̀ràn. ṣé ti rí òpònú eléyìí ẹ̀yin náà ti mọ̀ nígbà tí a jọ wà dáadáa náà pẹ̀lú èmi àti yín tí wàá jọ wà ẹ̀yin náà máa ń sọ pé kò ní làákàyè wàláì mi fi ṣe pé mo fi kó yín wọ̀ ẹ̀yin náà máa ń sọ fún mi pé kò ní làákàyè pé ọ̀kan lọ́mọ Saheed ò ní làákàyè ìwọ ṣáà ní làákàyè ìwọ gbọ́n jù lọ náà kò ní làákàyè. ṣé wàá rí àìní làákàyè náà ló ti fẹ́ ṣe báyìí o èmi wá fẹ́ gbà yín nímọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ Yorùbá tẹ́ ń sọ wípé ẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ fẹ́ gba Yorùbá lóko ẹrú. ṣé ti rí ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí mo máa padà play ẹ̀ o ẹ rí i pé ọ̀rọ̀ òpònú ni láti pé kó máa sọ wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu wá bẹ̀yìn nítorí pé kí ni nítorí pé gbà tí wọ́n mú yín bàbá Bọ́lá Ahmed Tinubu kò wá gbà yín ẹ̀yin yẹ kó wá bẹ̀yìn ọ̀rọ̀ òpònú ni. ṣùgbọ́n tó bá pé lóòótọ́ olóyè Sunday Igboho lẹ́ nífẹ̀ẹ́ Yorùbá lẹ́dẹ̀ fẹ́ kí Yorùbá kó lóko ẹrú àsìkò ní fún yín láti sọ́pọ̀tì Yorùbá candidate fún presidential. tó bá pé lóòótọ́ lẹ́ nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́ o àsìkò tẹ́ kẹ́ jáde lérè pé Yorùbá tiẹ̀ kọ́kọ́ win ní primary election fún APC tí àwọn PDP dẹ̀ lọ gbé Haúsá wá Àtíkù ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ibi tó dé dúró yìí o ọ̀rọ̀ Yorùbá nation yẹn ó jẹ́ kẹ́ kọ́kọ́ pẹ̀ǹdì ẹ̀. èmi ń gbà yín nímọ̀ràn gẹ́gẹ́ bí brother to brother ipe Tinubu wá di presidential candidate fún APC tó jẹ́ Yorùbá ó jẹ́ kẹ́ show support yín fún bàbá Bọ́lá Ahmed Tinubu.
ṣe ti rí support yín tẹ́ bá show yẹn èmi ò kò ní pé torí pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ o torí eléyìí sọ ọ̀rọ̀ kan tí ò ní làákàyè wípé ẹ̀yin inú àwọn ọmọ ogun tó wúlò ní Sunday Igboho wà tí ó dé Sunday Igboho lè jẹ́ ọmọ ogun tó wúlò àmọ́ láìsí pẹ̀lú bàbá Bola Hameed Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí tí ó bá dẹ̀ tún wà pẹ̀lú wọn wàláhì tàláhì wọn mí sí ẹ̀ kò pọ́n máa mí Sunday Igboho o torí pé irú Sunday Igboho tó wà lára bàbá Bola Hameed Tinubu ó ti pọ̀ jù wọ́n lé ní millions tí wọ́n tún gallant tán wàláhì kí tiẹ̀ má dárúkọ ọ̀gá mi MC Olúọmọ torí àwọn èèyàn kì í ṣe ẹnìkan mílíọ̀nù làwọn èèyàn mílíọ̀nù èèyàn kan bí mílíọ̀nù lẹ́mc Olúọmọ ká má sọ pé bí Koko Zaria ká má dárúkọ bí Kudeleti ká má dárúkọ Mustapha Sego ká má sọ Papi gbogbo àwọn yẹn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ibi tí J-Plum bá dúró sí ibi tí J-Plum bá dúró sí ìwọ gọ́ọ̀mẹ̀ntì tó ń jẹ́ J-Plum tó bá dúró sí wàá mọ̀ pé tó bá ti rí J-Plum kọ́ máa wà Sunday Igboho mọ́ ẹ gbàgbé ó tún jura wọn lọ mo kàn mú yàrá àti sample ní àbí ibi tí ká tiẹ̀ sọ pé Agunbi Adéṣẹ́rìfì lásán ibi tó bá dúró sí kò hàn nídìí Sunday Igboho mọ́ ṣùgbọ́n tí Sunday Igboho náà bá wá swallow proud ẹ̀ tó bá wò pé gbogbo àwọn boys team of boys gbogbo boys bàbá tá ní gbogbo Nàìjíríà lọ́wọ́ ìtọ́ bàbá Tinubu náà ń ṣe títí kan Gani Adams tí Tinubu náà ń ṣe tí Sunday Igboho náà bá wò pé bí géèmù ṣe ń lọ o ó dà pé gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn boys wọ́n ti wà lábẹ́ bàbá yìí o kí Sunday Igboho náà bá wá join wọn láti pé wá ṣiṣẹ́ fún Yorùbá kí Yorùbá lè débẹ̀ in fact ó máa jẹ́ iyì fún Sunday Igboho náà mo advice Sunday Igboho ni o ó máa jẹ́ iyì fún Chief Sunday Igboho náà wípé àwọn náà wà ní tó fún bàbá wa Bola Hameed tó ń fún bàbá Bola Hameed Tinubu ní support láti lè dé ipò yẹn so that ìyẹn ló máa jẹ́ kí bàbá Bola Hameed Tinubu náà rí pé Sunday Igboho náà ọmọ dáadáa ni gbogbo ohun tó ti bọ́ yẹn gbogbo ohun tó ti lọ yẹn ìyẹn lẹ máa fi rí padà nílọ́po Sunday Igboho èmi advice yín ni o ṣùgbọ́n tí ẹ bá sọ pé dandan gbọ̀n ṣetán àti support láti lọ ṣe ohun tọ́lọ́run ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí bàbá Bola Hameed Tinubu bá débẹ̀ ń fẹ́ kẹ́ lọ mọ̀ pé Yorùbá nation nǹkan tẹ́ ń sọ yìí tó bá tiẹ̀ máa padà ṣẹlẹ̀ tí ò bá ti sí support pé ẹ support bàbá Bola Hameed Tinubu ń fẹ́ kẹ́ lọ mọ̀ pé kò sí lè achieve ẹ̀ mọ́ nìyẹn but Ọlọ́run bá wa ṣe tí bàbá Bola Hameed Tinubu bá di president kí ẹ̀rọ jókòó yìí. jẹ́ ká ní sùúrù now tọ́lọ́m ọ̀yá ẹgbẹ́ okay now n tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni pé àmọ́ tí mò ń try láti gba olóyè Sunday Igboho ni pé tọ́lọ́run bá wa ṣe pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run tí bàbá bá padà di president lópin ìgbà tí olóyè Sunday Igboho náà bá ti sọ̀kọ́ tí pẹ̀lú àtẹ̀mọ́ pé àwọn kan lọ ń dají tó bá dẹ̀ sọ̀kọ́ yẹn náà tó olóyè Sunday Igboho bá dé àkọ́kọ́ ń bẹ̀ ní pé kó má bẹ̀ jù kó mọ̀ pé àwọn kan làwọn bá lórí feed kó má bẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó dẹ̀ ṣe kí ni kó má ga tán pé PDP ni mí APC ni mí no ẹ gbọ́dọ̀ dúró lórí lane APC kọ̀tàn pé APC ń sìn òun ní pàtì Yorùbá ẹ dẹ̀ mọ̀ pé bàbá Aládọjà tẹ́ǹtẹ́lẹ̀ náà wọ́n ti wá sí APC tẹ́ bá padà wá yes ẹlẹ́kẹta ń bẹ̀rẹ̀ ni pé ẹ̀dẹ̀ gbọ́dọ̀ padà sẹ́yìn no going back so that tí ó bá tiẹ̀ wá dá sí wípé àwọn Fúlàní yìí àbáwọn Haúsá yìí wọ́n fẹ́ ṣe bọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ẹ tẹ́tí gbọ́ o gẹ́gẹ́ bí ìṣesí wọn tẹ́lẹ̀ tó ń ṣe fún bàbá wa Awólọ́wọ̀ tí wọn ò jẹ́ kí wọ́n débẹ̀ tí wọ́n ṣe fún bàbá wa Abíọ́lá tí wọn ò jẹ́ kí wọ́n débẹ̀ tá a mọ̀ wípé kò lè possible lásìkò bàbá wa Tinubu yìí àmọ́ tó bá já sí pé wọ́n fẹ́ play game náà ni lópin ìgbà tí gbogbo àwọn ọmọ Yorùbá bá ti wà lójú kan náà tí gbogbo àwọn boys gbogbo ẹ̀yin boys gbogbo àwọn boys wà lójú kan náà pẹ̀lú bàbá Bola Ahmed Tinubu ń fẹ́ kẹ́ lọ mọ̀ wípé èyí tí a wá ń pariwo yẹn
tó máa gẹ́gẹ́ bí second option wa yẹn ìyẹn la máa padà sórí ẹ̀. Dìmọ̀ tí Sunday Igboho náà ti wà pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu tẹ́pẹ́ adijọ́ ń ṣe kàmí bọ̀ tó bá wá tẹ́sí pé wọ́n fẹ́ dàrú àwọn fẹ́ dọ́gbọ́n bọ́yìí máa ń dọ́gbọ́n. Ìgbà mélòó ìgbà yẹn la máa wá sọ́dọ̀gún tá a máa lé gbogbo wọn dànù kó ilẹ̀ Yorùbá tá a máa lé gbogbo wọn dànù ilẹ̀ Yorùbá tẹ́pẹ́ gbogbo wa ti máa wà lójú kan náà. Ṣé mo kí bàbá Bọ́lá Ahmed Tinubu náà tó dé yà sí pé lágbọ́n Ọlọ́run ní gbẹ̀mí wa Ọlọ́run ní gbẹ̀mí wọn fún wa bọ́ ṣe pa Bíọ́lá Ọlọ́run ní jẹ́ kó dé bàbá yìí pa. Tí wọ́n bá dúró pé ẹ fẹ́ rẹ́ mi jẹ èmi ló kàn ẹ wá fẹ́ rẹ́ mi jẹ àkàkà bẹ́ẹ̀ kàkà kékú má jẹ sèse ní fi ṣàwàdànù o àmọ́ kàkà pé ẹ fẹ́ rẹ́ mi jẹ yẹn ó tẹ́ mi náà kémi náà wá gba àwọn ìran Yorùbá kó lóko ẹrú kó ní kálukú bá wá dá dúró. Sunday Igboho bàbá ẹ rí wípé géèmù yẹn máa wá dùn gbá everybody máa ṣe team of àwọn team of Labour gbogbo àwọn team of Lagos tí gbogbo àwọn boys ti dúró tán. Ìgbà yẹn náà iṣẹ́ ti yín náà charisma ti yín náà tẹ́ ti ní yẹn gẹ́gẹ́ bí pé kò tẹ́ni tí ó mọ̀ pé Sunday Igboho wọ́n shake the world. Bó ti já sí pé àwọn boys pọ̀ o pé tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ ọmọ ní tó máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n wọ́n ní odò ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ tá a gbìn sétí omi bíyàn bá bomi sí ó máa yè bíyàn ò bá bomi sí ó máa yè bọ̀ bíyàn bá wọn bomi sí ìyàn máa nírègùn ní pé ọjọ́ tọ́gẹ̀dẹ̀ yìí wà létí odò èmi náà bá wọn bomi sí bẹ́ẹ̀ lọ́rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu o olóyè Sunday Igboho tọ́lọ́ bá ní kẹ́ ẹ gbọ́ mi yé ẹ tètè jáde kẹ́ declare ara yín pé ẹ̀yin náà ṣetán àti bá Yorùbá ṣiṣẹ́ papọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ìyẹn ló lè pè yín o. Ṣé tí ọ̀rọ̀ òpònú tẹ́lẹ̀ yìí fẹ́ sọ yìí ẹ má tẹ̀lé ọ̀rọ̀ òpònú eléyìí o ẹ má gbọ́ òpònú eléyìí kò ní làákàyè o ẹ gbọ́ òpònú ẹ gbọ́. Ìwọ gómọ̀ ìyẹn kọ́ president àwọn kọ́ ni gómìnà àwọn kọ́ ni kinní kan ipa wo náà kó láti jẹ́ kí Sunday Igboho jáde kúrò níbi tó ń wà ipa wo ni bàbá Bọ́lá Tinubu kó. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ òpònú tó ń sọ. Èmi mú àwọn ẹni tó jẹ́ kó jáde ṣé ní gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation àti wá gbìyànjú ẹ kó sì lọ ẹ̀yin wèrè ẹ̀yin Yorùbá nation ló sì wò lẹ́yìn wọn jáde orí yìí dàrú ẹ lọ jókòó yín. Gbẹnu sọ̀hún tó bá ní o mọ àwọn tí wọ́n kún olóyè Sunday Igboho lọ́wọ́ dákun àwa náà mọ̀ wọ́n àmọ́ kí gbogbo bí olóyè Sunday Igboho ṣe di pé ó tiẹ̀ gba half òmìnira lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣẹ̀yìn bàbá wa tó wà lábẹ́kúta bàbá wa lábẹ́kúta lọ́lọ́run lò ní sábàbí àwa gan mọ̀. Ṣówárì tí wọ́n sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọn kún Sunday Igboho lọ́wọ́ ọmọ ni oníṣèdí bẹ̀rẹ̀ kí wọ́n fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ni. Olóyè Sunday Igboho ló máa kọ́kọ́ show loyalty sí bàbá tó bá show loyalty sí bàbá kò sí ọmọ kan nínú àwọn tó ń tẹ̀lé Jagaban láyé tírú ìyà yẹn lè jẹ kò sí ẹnìkan tó show loyalty sí bàbá tí irú tó ṣẹlẹ̀ Sunday Igboho yẹn máa ṣẹlẹ̀ sí láíláí but olóyè Sunday Igboho ni kò show loyalty tó yá sí pé ó fẹ́ dá ṣe tiẹ̀ lọ́tọ̀ nítorí pé kí ni ìjọba PDP kò pè Sunday Igboho mọ́ o kò dẹ̀ mọ̀ bí Sunday Igboho ṣe máa wá join APC but eléyìí ń sìn Ọlọ́run ti fún Sunday Igboho ní avenue láti join APC padà báyìí láti pé kó tètè á padà sí APC PDP yìí ó ti lọ bó ṣe fẹ́ lọ so that ìyẹn ńlá ṣe máa rí pé ó ti dé padà wá ò tí Sunday Igboho bá wá dé padà tó show loyalty sí bàbá tó dẹ̀ farabalẹ̀ tó yẹ pé bóyá ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gapá àbó bẹ̀rẹ̀ sí ní gatan torí àwọn tó wà ń bẹ̀ náà àwọn náà dúró tán ni mọ̀ pé àwọn tó wà ń bẹ̀ náà oníkálùkù ti ní department tó dìmú lára bàbá kò yẹ kó máa nípò òun dé òun fẹ́ lọ bọ́ sí ipò kan náà ó máa lọ queue ni ó máa dúró sórí lane tó bá lè ṣe bẹ́ẹ̀ wá wò ó tí bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá ṣe ìlọ́po ohun tó bọ́ lọ́wọ́ ẹ̀yẹn fún padà ṣùgbọ́n ìtí wọ́n sọ yìí pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́ lọ bẹ Sunday Igboho mélòó lára Sunday Igboho tán náà torí ẹ̀ lọ bẹ̀ tó dà tó bá bẹ̀ torí kí ló máa torí ẹ̀ lọ bẹ̀ but tí Sunday Igboho náà bá show loyalty sí bàbá lásìkò pé mo fẹ́ jà fún Yorùbá mi o Yorùbá dẹ̀ ti di presidential candidate fún APC o mo ṣáà support Yorùbá ìyẹn ni Sunday Igboho náà máa fi níyì àmọ́ ìtí wọ́n sọ ìyọ̀rọ̀ pònú ni ẹ gbọ́dọ̀ wèrè délẹ̀
ẹ̀gbọ́n délẹ̀. ẹ lọ jókòó yín jẹ́jẹ́ ẹ̀yin Yorùbá nation ló ṣì wọlé ẹyọ wọn jáde ẹ lọ jókòó yín o kẹ gbẹnu yín sàn ẹ̀yin ní rọ mélòó nu yín ló gbéra láti Amẹ́ríkà mélòó nu yín ló gbéra láti Germany mélòó nu yín ló gbéra láti London tó fò lọ sí Kotonu kó lọ wo sí Sunday Igboho níbi tó wà tó fi lélẹ̀ kó fọ̀nà lẹ̀ ṣé gbogbo àbí kó lọ Nàìjíríà àwọn bọ́ìsì ṣe Sunday Igboho kó lọ gbé ráìsì àpò fún wọn bẹ́ẹ̀ bọ́ìsì ẹ máa jẹun lọ ẹ máa mú lọ nínú ẹ̀yin Yorùbá nation èèyàn mẹ́rin ló dìde nu yín. ṣòtì rí ọ̀rọ̀ àwọn tó ń ṣe agitation fún Yorùbá nation kò sẹ́ni tí ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń fi Sunday Igboho wá viewers nítorí pé owó YouTube ni ó nójú ẹni tó já sí pé ó ń ṣiṣẹ́ tọkàntọkàn fún Yorùbá nation tó ń tẹ̀lé Sunday Igboho àmọ̀ yẹn lóòótọ́ àti lódodo bọ̀ tí Sunday Igboho náà bá ti wá mọ̀ wípé àwọn agitation yìí yàtọ̀ sí brọ́dà mi tó wà lamẹ́ríkà mi báyìí àwọn yẹn wọ́n ṣúọ̀ o ṣùgbọ́n tí Sunday Igboho náà bá ti wá mọ̀ wípé àwọn yìí wọ́n kàn ń lórúkọ mi ni ó yẹ kí Sunday Igboho náà wá fún ẹ̀ ní brain ibi tọ́rọ̀ dé dúró báyìí sìn mo ti sọ time without number pé èèyàn kì í bájọba jà òkè tíyẹn bá tiẹ̀ wọ́n bájọba fa wàhálà nítorí pé ìjọba ó fìyà jẹ àwọn ẹ̀yà tòun nísìn ó ti di ọ̀rọ̀ ẹ̀yà tiwa ó ti di ọ̀rọ̀ tiwa ni bàbá Bọ́lá Ahmed kí ló Sunday Igboho náà lè come out nsìn gẹ́gẹ́ bí àmọ̀ràn tí mi gba Sunday Igboho nìyẹn káwọn náà come out kí wọ́n jà fún Yorùbá káwọn náà sọ pé ok Yorùbá ni mo fẹ́ ṣiṣẹ́ fún nsìn tí àwọn Fúlàní yẹn bá wá dáwọ́ rú táwọn Haúsá bá dáwọ́ rú bọ́yẹ máa ń dáwọ́ rú gbogbo ọmọ Yorùbá ti wà lójú kan náà nìyẹn àwa mọ̀ bá ṣe máa wá fight fún second option gbọ́ mi yé àwọn jọ máa wá fight fún second option tó gbé mi ṣe wà mí tí ń sọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ni next president wa Nàìjíríà bọ́ táwọn Fúlàní àwọn Haúsá yẹn bá ṣe bọ́ ṣe ṣe fún Awólọ́wọ̀ tó bá ṣe bọ́ ṣe ṣe fún bàbá Abíọ́lá a máa para sórí second option wa gbogbo àjọ máa wá team up ni a máa wá lé gbogbo àwọn Fúlàní a máa lé wọn dànù kó lẹ́kọ̀ọ́ a máa lé wọn dànù kó ń gbogbo ilẹ̀ Yorùbá a máa ní kó padà sílùú wọn ní tó bá padà ẹ̀yìn díẹ̀ tó bá dà wọn àwọn tó bá ti lè ṣe jẹ́jẹ́ tí wọ́n fara balẹ̀ tí wọ́n á gbé fún Yorùbá pé Yorùbá ló kàn bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ló kàn bàbá Bọ́lá Ahmed Tinubu ló kàn fọwọ́ sọ̀kè èmi ló kàn tó bá lè agbélé wọn lọ́wọ́ tí ò sí wàhálà ẹ wò àwọn mọ̀ pé gbogbo ọmọ Yorùbá náà àwa dúró ti bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́rùn pé bàbá ẹ ti débẹ̀ o ẹ jọ̀ọ́ báwo ni Yorùbá ò ṣe ní jìyà mọ́ láéláé báwo lẹ ṣe máa bá wa ṣe tí Yorùbá máa kó lóko ẹrú báwo lẹ ṣe máa ṣe táwọn Fúlàní yóò ní máa pa àwọn ọmọ wa mọ́ irú tí bàbá wa Ọbásanjọ́ ṣe gbogbo àwọn Fúlàní àwọn ensax àwọn Boko Haram tó ń pa àwọn ọmọ wa yẹn kí bàbá náà tó bá ti débẹ̀ a máa dúró tí wọ́n lọ́rùn bàbá irú tí bàbá Ọbásanjọ́ ṣe nígbà táwọn kan àwọn Biafra kan àbí àwọn Ìgbò kan tó náà wọ́n fẹ́ máa dàjọba láàmú bàbá ní kí wọ́n lọ jẹ wọ́n run ẹ lọ jẹ wọ́n run tó dà tẹ́ bá ti gbé tí bàbá bá débẹ̀ gbogbo pé Fúlàní ń pa Yorùbá yẹn Boko Haram kí bàbá pàṣẹ kí wọ́n bàbá mọ̀ bí àwọn tẹ́tí kò yẹ kí bóyá ìjọba Buhari ò mọ̀ bí tí wọ́n wà ìjọba Buhari mọ̀ bí tí gbogbo àwọn Fúlàní àwọn herdsmen ní àwọn Boko Haram ìjọba Buhari mọ̀ bí tó ń wà bọ̀ Gúnmi tẹ́ rí yẹn òun ni kò jẹ́ kí Buhari ṣiṣẹ́ òun ni kò jẹ́ kí Buhari torí pé ìmọ̀ ni wọ́n gẹ́ mọ́ sọ síwájú ìmọ̀ ni wọ́n dọ́gba àwọn yẹn náà dẹ̀ ń parọ́ mọ́ alùsùnà wa jàmáà ẹ̀dẹ̀ mọ̀ pé gbogbo tó bá ti pè é lálùsùnà jàmáà kò bá máa ya wèrè lọ báyìí wọ́n máa fọwọ́ kọ́fà ẹ̀ ní ìwé eléyìí náà wèrè tó ń pariwo ṣèkí iná tó ń pẹ̀lẹ̀ lálùsùnà wa jàmáà ṣáwọn àáfàá gidi tó jẹ́ alùsùnà wọn mọ̀ pé wèrè lélẹ́yìí ni wọ́n mọ̀ pé wèrè ni àmọ́ torí pé ó sì ń cover up pẹ̀lú alùsùnà wa jàmáà yẹn òun náà ṣe ń rí gẹ́gẹ́ bí ara wọn tó dà ẹni tó bá ti lè ní mọ́ nìyẹn lẹ́mìí wàhálà tó máa ń ṣẹlẹ̀ nìyẹn bọ́jú bàbá Bọ́lá Tinubu débẹ̀ tí ó ń ṣe alùsùnà wa jàmáà kí àwọn kan wá nípa àwọn alùsùnà wa jàmáà fẹ́ máa dàlú láàmú as a president kó pàṣẹ fún wọn kó lọ jẹ wọ́n run ẹ dákun ìyẹn lọ́mọ pé àgbà Yorùbá ló kó ẹrú lóòótọ́ nídìí eléyìí àmọ̀ràn mi nìyẹn ṣókí fún olóyè Sunday Igboho ṣẹ́ni gbogbo tẹ́lẹ̀ wòròwòrò yìí ń wí onígàndàgàndà tó ń wí ipe kí bàbá Bọ́lá Ahmed Tinubu wá bẹ̀bẹ̀ yìí kó wá bẹ̀yìn kò sọ̀rọ̀ ń bẹ́ o ẹgbọ́n yẹn délẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ́ o. tó sẹ́ndì wọ́n sáwọn bọ́ìsì pa ẹ̀ máa jẹun lọ́wọ́ ẹ fọkàn balẹ̀ o Ìgbòho máa tó jáde o kò ní kú síbẹ̀ o àjọ ń gbá sọ́ọ̀gù yìí ni o mélòó nu yín ṣe bẹ́ẹ̀ kan pa lórí íńtánẹ́ẹ̀tì ni Facebook kílẹ̀ pé ẹ̀bẹ̀ kan wà ń bẹ̀ ẹ̀kan fẹ́ fò lórí íńtánẹ́ẹ̀tì ni mélòó nu yín ló dìde tó ń lọ Kotonu lọ́wọ́ ti Sunday Igboho
bẹ́ẹ̀mi èmi ẹ wá wò pé èmi ò kú sínú Yorùbá nation yín èmi ò ṣe Yorùbá nation èmi ò ṣe kọ́kọ́ nation. àgọ́ mọ̀ pé ó lọ ń gbà yà dẹ́sọ́ pé ó lọ dẹ́sọ́ pé ó lọ. wọ́n gbá nǹkan pọ̀ sí lọ́wọ́ kán rún ìyá ẹ̀ pa àbó ìṣirè ṣe bó máa fọ́ọ̀mù ni ó lọ sẹ́kọ̀ọ́ níjọ́ tó ló ń ṣe rálì lẹ́kọ̀ọ́ tó bá yẹ pé mi wà náà Yorùbá nation tó bá yẹ pé mo wà ń bẹ̀ sáfúwájú làwọn máa wà bẹ́ẹ̀ lọ́wọ́ sí Sunday Igboho wá sọ fún ẹ sáfúwájú làwọn máa wà ń ti wá a máa wà ní kí lórúkọ ẹ Èkó ó ti ẹ̀ sọ́ọ̀jù wọn máa mú èmi náà mọ́ àwọn tán kóńjọ yẹn ó sùọ́ torí àwa sáfúwájú làwọn máa wà àwọn ẹrú kú tó confam tó conk àwa àwọn nísà nǹkan pa wá àbíkọ́ lọ tiwa mọ́lẹ̀ tí ò bá yẹ pé torí tọ̀rọ̀ Ọlọ́run sọ pé ànábì sọ pé ní àgbègbè Islam o. nítorí ọba àsìkò ètò fẹ́ lò ń bẹ̀ ni pé. ẹ máa lọ ní sùúrù ti 2020. ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ó sọ̀rọ̀ kan bíbá pé. nísìnyí ọ̀rọ̀ election ló wà níwájú wa báyìí. àtúwáyún àwọn èèyàn lọ sọ́dọ̀ àwọn APC náà pé kó bá báwọn kan sọ̀rọ̀ báwọn ọmọ ibi tí Sunday Igboho ní irọ́ 2023 ló wà lẹ́mi wa báyìí tí Igboho bá jáde Igboho máa disturb wa so kó wà ń bẹ̀ kó dáa